tó ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa. Mo kí yín o nílé lóko lọ́nà lẹ́yìn odi pé ẹ káalẹ́, ẹ káàárọ̀, ẹ káàsán, ọ̀dẹ̀ òdùn bí etí tẹ́ fi ń gbọ́ wa mà nídìí. Bákan náà ojú tẹ́ sì fi ń rí wa náà kò ní fọ́ láṣẹ Èdùà. Ẹ wà ní ìròhùn gbèsè bí ò ṣe bẹ́ẹ̀ mọ̀. Gbogbo ọmọ Yorùbá nǹkan tá a fẹ́ kẹ́ máa ṣe gan-an rèé. Bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá bá a ṣe fẹ́ kẹ́ ẹ mọ́ ṣe rèé. Ṣé ẹ rí tẹ́ ẹ bá ń ṣe báyìí inú wa gan á dùn pé yes ẹ̀ ń gbègbèsẹ̀. Ǹjẹ́ ẹ ti gbọ́? Ẹ jẹ́ fún yín ní ìròyìn ayọ̀. Fáńfàní ìwọ tó o bá mọ̀, Ọlọ́run ti gbèjà ọmọ Adéyẹmọ. Ọlọ́run ti gbèjà olóyè Sunday Ìgbòho Òòṣà nítorí lọ́wọ́lọ́wọ́ báyìí Ọọ̀ni Ifẹ̀ Oòyè, bẹ́ẹ̀ ni Ọọ̀ni Ifẹ̀ Oòyè ti ṣèlérí wípé ṣé ẹ fẹ́ gbọ́ lórí ọ̀rọ̀ Sunday Adéyẹmọ látàrí èyí tí òun àti ìjọba Nàìjíríà jọ ń pò lórí ọ̀rọ̀ Sunday ọmọ Adéyẹmọ, àwọn ṣe tán láti dá sí i. Ṣé ẹ ti rí ìdí tí mo sọ pé tó jẹ́ kẹ́ ẹ mọ̀ ṣe rèé? Bàbá wa Ọọ̀ni of Ifẹ̀ di Ọọ̀ni of Ifẹ̀ Oòyè, ìyẹn bàbá wa Adéyẹyè Ògúnwùsì, wọ́n ti jẹ́jẹ́ láti dá sí aáwọ̀ tàbí wàhálà èyí tó ń lọ lọ́wọ́lọ́wọ́ láàrin Yorùbá Nation Aggregator ìyẹn olóyè Sunday Ìgbòho Òòṣà àti àpapọ̀ Nàìjíríà, ìjọba Nàìjíríà. Bẹ́ẹ̀ ni kábíyèsí fi dá wa lójú. Ẹ wo ẹ̀yin ọba bó ṣe jẹ́ kó máa lọ gangan nìyí. Ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá bó ṣe jẹ́ kó máa lọ gan-an òun ni kábíyèsí ṣe. Kábíyèsí ẹ wo kábíyèsí kẹ́ ẹ pẹ́ láyé, ikú kan ò ní yín pa. Inú wa gbọ́ á dùn, ara wa yá tẹ́ bá wa gbé ìgbésẹ̀ lórí ẹ̀. Bàbá ti jẹ́ kó yé wa o, ó ní òun á dá sí ìjà tàbí ohun tó ń lọ lọ́wọ́lọ́wọ́. Kábíyèsí tún fi àrídájú sí pé ṣé ẹ fẹ́ gbọ́ mi? Ohun tó ṣe kókó jù ni pé òun á bẹ ìjọba láti yọ orúkọ olóyè Sunday kúrò nínú orúkọ àwọn ọ̀daràn tí wọ́n ń wá. Ọlọ́run á bẹ ìjọba láti yọ orúkọ Sunday Ìgbòho Òòṣà kúrò ní orúkọ àwọn ọ̀daràn tí wọ́n wá. Gẹ́gẹ́ bí a dẹ̀ ṣe mọ̀ pé July 2021 lẹ́yìn ìgbà tí àwọn àjọ DSS ìyẹn àwọn àjọ Department of State Service DSS tí wọ́n ti wá sí ilé olóyè Adéyẹmọ láti wá pa á, tó dẹ̀ jẹ́ wípé wọn ò ṣe kíni, wọn ò rí i ṣe, Ọlọ́run ò gbà fún wọn. Ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí látàrí inú ire àti látàrí wípé inú mímọ́ tó ọmọ Adéyẹmọ ń lò, èyí gan ni àwọn alálẹ̀ rí o, láti jẹ́ pé wọ́n fi gbé Ọọ̀ni dìde tí Ọọ̀ni fi sọ pé ẹ wá gbọ́, màá dá sí ọ̀rọ̀ tó lọ lọ́wọ́lọ́wọ́ yìí. Ìyẹn ọ̀rọ̀ tó lọ lọ́wọ́ yìí òun á dá sí i. Kábíyèsí ò wá ṣe ìlérí lásán o. Bẹ́ẹ̀ ni wọn ò ṣe ìlérí lásán nítorí ọba wa ọba Adéyẹyè Ọọ̀ni Ifẹ̀ Oòyè bàbá dáadáa ni. Bẹ́ẹ̀ ni bàbá dáadáa ni. Ìdí tí mo fi sọ pé bàbá dáadáa ni wípé bàbá ṣe níṣe wípé ọmọdé ò lè mẹ́kọ́ jẹ kó má ra ní ọwọ́. Tẹ́ ẹ bá gbàgbé látàrí àwọn nǹkan kan tí bàbá wa olóyè Sunday Ìgbòho Òòṣà ti ṣe sí bàbá, síbẹ̀ bàbá sì tún ṣe kíni, bàbá tún dáríjì í. Ibi tẹ́ ti mọ àwọn èèyàn tó yẹ pé Ọlọ́run dìídì fi rán nìyẹn. Látàrí àwọn ọ̀rọ̀ tí olóyè ti sọ sí Ọọ̀ni Ifẹ̀ Oòyè, ẹ wá wò ó. Mi ò tó láti sọ o, sọ́rí o, tó bá wá jẹ́ ṣebí oríkì lásán ni ó fàjà ní ta láàfin. Ẹ wá fi ṣí ẹni tí olóyè ti sọ̀rọ̀ sí síbẹ̀ tó tún sọ pé mo dáríjì ẹ̀, màá gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ ẹ̀. Kẹ́ ẹ lè mọ̀ wípé Ọlọ́run fún wa lẹ́ẹ̀mí sùúrù jura wa lọ. Pẹ̀lú gbogbo bí olóyè Sunday Ìgbòho Òòṣà ṣe sọ̀rọ̀ tó wípé tó sọ̀rọ̀ sí Ọọ̀ni tó, síbẹ̀síbẹ̀ bàbá sì ṣe kíni, bàbá dáríjì. Bàbá wò pé ọmọdé ò lè mẹ́kọ́ jẹ kó má ra lọ́wọ́. Bàbá wa kábíyèsí Ọọ̀ni Ifẹ̀ Oòyè, ikú ò ní pa yín fún wa o.
bẹ́ẹ̀ ni kò ní pa yín fún wa nínú ààfin Ilé Ifẹ̀. Ibẹ̀ ni Ọọ̀ni ti sọ pé mo dúpẹ́ fọlọ́run ọba tó dá ẹ̀mí Sunday Igboho sí. Ẹ máa wò ó, ẹ máa wo àwọn olórí gidi, ẹ wo báwọn olórí gidi ṣe ń sọ̀rọ̀. Èmi ò sọ pé àwọn tó kù oṣù olórí gidi ẹ má ṣì mí gbọ́ o. Bẹ́ẹ̀ nìkan ni bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ ni kábíyèsí gangan ni. Èmi ò máa bínú sí ẹ. I am not angry with you because bàbá yín ni mo jẹ́, bàbá gbogbo èèyàn ni mo jẹ́, àti wípé bàbá Yorùbá ni mo jẹ́. Kí lòun fẹ́ bínú sí ẹ sí? Ìrí tóun tún rí ẹ gan, òun rí ẹ bí akọni ilẹ̀ wa tó máa gbógo ilẹ̀ Yorùbá dìde. Ẹ máa wòye, ẹ máa wo òye tí bàbá fi gbé. Ó lóun rí gẹ́gẹ́ bí akọni ilẹ̀ Yorùbá tó máa gbé ògo Yorùbá àtẹwà Yorùbá dìde. Fún díẹ̀ yìí bàbá tí wọ́n ṣe àdúrà fún olóyè Sunday Igboho ṣá. Ó ní ikú kan ò ní ẹ pa, bẹ́ẹ̀ ni àrùn kan náà sì tún ní ẹ gbédè. Ó wá ní fún díẹ̀ yìí a máa rí wípé orúkọ rẹ̀ á yọ kúrò ní orúkọ àwọn ọ̀daràn èyí tó jẹ́ wípé wọ́n ń wá tí ìjọba kọ wanted list. Bàbá ní a ó yọ orúkọ rẹ̀ kúrò ńbẹ̀ o, nítorí wípé àwa ti rí pé ìrọ̀rùn àti àlàáfíà ilẹ̀ Yorùbá ló ń wá. So kí ni àwọn tún lè ṣe ju pé káwọn tún ṣe léyìí fún ẹ láti fi lè jẹ́ kí ó yá, láti fi lè jẹ́ kí eré ìje Yorùbá nation kó yá. Ẹ wo bàbá, ikú ò ní pa yín fún wa. Bẹ́ẹ̀ ni ẹja kàtẹ́jíṣẹ́ àwọn èèyàn, ẹja gbọ́n tí àwọn ènìyàn sọ. Yorùbá nation la fẹ́, òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún. Bẹ́ẹ̀ nìkan jẹ́ kó wá, ó ní àjọ APC ẹ wo wọ́n ní ẹ ti fake gbogbo nǹkan, ẹ declare ẹni ẹlẹ́ni wanted, yet you people communicate with the person freely. Àjọ APC bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ nìkan jẹ́ kó wá oníṣẹ́ fẹ́ gbọ́. Ẹ wo Yorùbá ẹ jẹ́ ká ronú o, ẹ jẹ́ á ronú. Ọlọ́run ti ń bá wa ṣe bọ̀ díẹ̀díẹ̀, Ọlọ́run ti ń bá wa ṣe bọ̀ díẹ̀díẹ̀. Bẹ́ẹ̀ nìkan ti jẹ́ ká pé ṣé ẹni tẹ́ declare wanted ló ṣì ń rìn kiri ìlú yìí. Anyway ṣá, ọmọ Yorùbá nation la fẹ́, òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún. Nílé lóko lọ́nà lẹ́yìn odi la fi ń sọ fún yín pé ẹ bá wa bó kó lọ fà. Ẹ jẹ́ káwọn èèyàn mọ̀ pé òmìnira wa ti dé, ìdẹ̀ra ti dé. Yorùbá nation òun la fẹ́. Ẹ like, ẹ share, ẹ subscribe, ẹ tẹ̀ sójú ẹ̀. Ẹ jẹ́ yàwó yàn pé Yorùbá nation ni o. La fi ń sọ pé a ó máa bẹ ọ̀bẹ ẹni bẹ ṣú ni, àtẹ́lẹsẹ̀ yóò máa bẹ̀nà o. Gbogbo ẹni tó wá láò ní dé, ó máa láò ní dé bá. God bless Yorùbá nation. Ọlọ́run á bùkún orílẹ̀-èdè wa o. Ó dàbọ̀.